mo kí ìjókòó yìí ó kó púpọ̀ àwọn àfa ńláńlá sì wà ní ìjókòó yìí kódà àwọn bàbá wọn jà níjẹ tàbí kó làwọn bẹ bàbá yẹn nítorí tiwa wáyà àti bọ́dà àwọn àlùfáà wa gbágbá mo kí gbogbo yín tí ẹ jókòó wájú yìí ọlọ́run jẹ bá àánú ọlọ́run pàdé mo kí bá àṣàkà gbọ́dọ̀ tí ń pè wọ́n ọ̀rọ̀ yẹn ti wà ti pẹ́ ọba tí ò jẹ́ parí mọ́gbàlá ọlọ́run ní jẹ́ alápadà sí aburú o mo kí Sheikh Awwal mo kí bàbá wa imam gbogbo olú náà ṣe múnẹ̀ tó fara dà á báwa náà là ń ṣe nǹkan èmi wà gbádà wọn tí wà ní kí n bá ọlọ́run ló máa yọ ohun tí ó ti ṣe wọ́n léṣe lábàmù àmọ́ wọ́n fi fọ́lọ́ ní mà padà sí aburú ọlọ́run ó dúró tì yín mo kí bàbá wa Gbagba tí wọ́n tún jẹ́ bàbá wa Gbagba wọ́n tún jẹ́ bàbá fún bàbá Gbagba bí bàbá yìí ti dàgbà tó àwọn náà mú wa lọ lè kí wọn lẹ́ẹ̀kan Allahu Akbar ní mà padà sí aburú mo kí Maho Shiny Maho àfọ àwọn Musa Aji Musa Ọlálérè Shiny Maho Maho fine púpọ̀ jù àsìkò wíyá ìyàwó kan náà ní fẹ́lá ní ọjọ́ ìgbé tí ìfẹ́ di méjì mẹ́ta ó kù díẹ̀ kó di méjì ọ̀n bẹ́ẹ̀ sì jẹ́ Maho ọlọ́mọdé ẹ̀sìn ó bàjẹ́ lọ́wọ́ rẹ̀ mọ́ ọlọ́run ti kí ẹ púpọ̀ Maho ní màá padà sí aburú Aji Musa mo kí Sheikh wa Mọ́líkù Suleiman àjọpàdé ní gẹ̀ẹ́ta mọ́jẹ̀rin náà ní màá padà sí aburú mo kí àbáwá Ṣàzílì ọlọ́mọsí àbá sàlékún àlùbáríkà àfáàní ẹni àpẹẹlẹ púpọ̀ ni gbogbo ìwé tó bá ti rí wa máa pọ́n wálé púpọ̀ ọlọ́run ó daṣọ àpẹẹlẹ pò wọ́n náà ọlọ́lá ilaha illallah inna ataynaka. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna zalika wal absar. àwọn olólùfẹ́ tí wọ́n tẹ̀lé wa wáyà yín látàmùkòkò. gbogbo àwọn tó ń tẹ̀lé bàbá wa látàmùkòkò. Ajiwa Muhyiddin. Ajiwa Jima Salam. gbogbo yín bẹ́ẹ̀ lọ́mọ́sàbà dúpẹ́ fún yín o. lọ́ndọ̀ ti bọ́ adúgbò fún yín o. òkè Ibrahim Muhammad Abdullah olórin ńlá ọmọ Àjọkẹ́ ọlọ́run níjọ́ wọlé ọlọ́lá haúlá wàlá quwwata òkè àbáwá ẹlẹ́sìn ńlá ó jáde sí ká ń jò níbẹ̀ nìkan yìí ọkọ lóhùn náà. ọlọ́jà náà sì ń jò níbẹ̀ ni ó tún kọ́ ni náà. ohun rẹ̀ dùn púpọ̀ ní ké látòkè mọ́ ọlọ́mọ ṣàánú ẹlẹ́sìn yìí. ọlọ́mọ ṣàánú ẹlẹ́sìn ńlá. ọlọ́run ní yọ̀wọ̀ padà sí aburú. àmín. ọ̀sìn àṣẹ là. àmín. mo kí tọ́ ha. àfa tó mọ dáadáa. ọdún kan lọ́lọ́wọ́ tó ń san lẹ́kọ̀ọ́ yíyá yìí olótó 1 million. ọdún tó lọ náà ni. ọlọ́run ní tó aláṣìírí. àmín. lutfu rahmani. Allahul yatim. wíwẹ̀ dáadáa. Allahul yatim. mo kí ẹ̀yin ìyá wa tẹ́ fi lè sáré. gbogbo yẹn bẹ́ẹ̀ tí wáyà yìí ni wọ́n fi sáré. ìrẹ̀lẹ̀ wá fi sáré ọ̀pẹ tí wọ́n ti bílẹ̀ rí. pé àwọn àgbàgbà náà jẹ́ bẹ́ẹ̀. pé bàbá Gbagba náà jẹ́ bẹ́ẹ̀. ẹ fàsìkò yín lẹ̀. ẹ fàsìkò yín lẹ̀. ẹ fọjà yín lẹ̀. ẹ fọjà yín lẹ̀. ẹ wá pẹ́ iṣẹ́ ọlọ́run. ẹ wá pẹ́ iṣẹ́ ọlọ́run lé. àwọn náà bá àánú ọlọ́run pàdé. wọ́n bá àánú ọlọ́run pàdé. aláàánú ọlọ́run yẹ tàwọn náà. aláàánú yóò yẹ tàwọn náà yín. ọ̀rẹ́ la ilaha illallah. la ilaha illallah. o kí méjì ó bàjẹ́. ọlọ́pàá dúró tì yín o. mo fi yín kí gbogbo àwọn táwa látàmùkòkò. mo kí ìyàwó alájẹwò àdúrà gbà. àdúrà gbèmí ni. àdúrà mi gbà. ọlọ́mọsà bá wa dúró tì yín. mo kí àmẹ́rà jẹ́nẹ́rà. ìyàwó àmẹ́rà jẹ́nẹ́rà. ọ̀dọ̀ àpá àwọn ni wọ́n host wa lẹ́nìí. mother of the day. Maho ló host wa. àwọn wa ń jẹ́ mother of the day. ọlọ́mọsà dúró tì wá. ọlọ́mọdé ti yàwó àmẹ́rà. kò ṣe àfẹ́ ìyá tí kò jẹ́ kí Gbagba ó máa dààmú mọ́. kò jẹ́ kí Gbagba máa dààmú mọ́. tí ń tọ́jú Gbagba láti gbígbà fọmọ kékeré ń tọ́jú yẹn. nígbà tó fọmọ kékeré ń tọ́jú yẹn ni o. ìyá fáàrí. ìyá wa fáàrí. ẹ mọ̀ fún oríire. ẹ fún oríire o. ẹ̀yin nìkan náà lórílé. ẹ̀yin nìkan lórílé. ẹ̀yin tún nílé kó. ẹ̀yin ní bíbá yìí lágbára fún mi. ọlọ́run ní jẹ́ ọmọ padà sí aburú. ọ̀rọ̀ ní jẹ́ ọmọ padà sí aburú. ìyá yìí rí pé kí n pẹ́ láyé dá púpọ̀. wọ́n rí pé kí bàbá lágbẹ̀dẹ pẹ́ láyé dá púpọ̀. ó wá ra nǹkan àlàáfíà fún mi. ìgbàdàn ìmọ̀ mi lọ́làáfíà. ọlọ́run ò ní gbà láàfíà lọ́dọ̀ tiẹ̀. ọlọ́run ò ní gbà
gbà lábẹ́ arọ́lọ́ ti yín náà. wọlé àná Muhammad. Lànà Muhammad. wọlé la ilaha illallah. La ilaha illallah. nítorí àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa fẹ́ gbé tí ọ̀nà gbowó látàrọ̀ Gbogbo látàrí wọn kẹ́ Kùránì. olóòjà káyà kan. Yóò jẹ́ kí àyà kan. àmọ́ mo kí gbẹ́gbẹ́. a kú oríire o. a kú oríire o. a kú oríire o. a kú oríire o. Kú oríire. oríire náà ọlọ́run ní sọ lórí burúkú. ọlá Ànábì wa Muhammad. Lànà Muhammad. ọlọ́run jẹ́ kí ẹ ṣe pẹ́. Lọ́n jẹ́ ṣe gbá o. ọlọ́run jẹ́ ẹ ṣe pẹ́ o. ẹ sàmì dáadáa. ọlá la ilaha illallah. kí a lè gé ká máa ń kókó. àfọ àwọn anígbàgbà. ẹ̀ńkálùkù ń tiraka náà ni láti lè máa bẹ láti máa ṣiṣẹ́ rẹ̀. ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ tẹ́ gbé dání ọlọ́run ò ní yóò kú. ọlá Ànábì wa Muhammad. ẹ̀mí ò fi owó 100,000 fún ìrànlọ́wọ́ sílé ọ̀dọ̀ àbáwá gbágbá. ó sì rí ilé mi yìí náà. Masha Allah. àwọn ìyàwó mi méjì tẹ wá fún ní fẹ́rẹ́mù appreciation. èyí bá yín fún wọn yín fún yín 50,000 lórí ẹ̀mí méjèèjì náà. lórí àwọn méjèèjì ó ní 150. ìyàwó gbágbá gan 50,000 náà kú. mo fẹ́ kí n kú bọ̀rọ̀bọ̀rọ̀. ó jẹ́ ló kí gbágbá ó fún ìyàwó rẹ̀ ní wàásù ògbó dákun. Gbàgbá. ọlọ́run ní bíbí láti wa. ìṣẹ̀lẹ̀ orí. àwọn ìyá wa ní àmọ̀kòkò dákun máa kú 40,000 wọn kọ́ bí ọmọ tó lọlé àfa mẹ́ẹ̀dì. tí wọ́n fi 40,000 ẹ̀wọ̀n mọ́tò lọ ilé Sá ìpèsèǹdà. ẹni bá lójú lójúmọ́ tí wọ́n máa ń pẹ̀yàn lé yẹn máa pẹ̀yàn nípa. Àpọ́nlé dàbí bọ́ọ̀lù yẹn bá ti gbá sí ọgbà sí mi ni. àmọ́ ọmọ òun lẹ́gẹ̀ẹ́ ṣàdúrà ní àyè tó rọrùn tó ń bẹ lọ́la yẹ́kẹ̀yẹ̀ tán. fọlọ́ ọ̀nà méjì la kú ní lọ́la. àmọ́ torí díẹ̀ àwọn kankan bẹ tí ba iṣẹ́ rẹ jẹ́. gbogbo àwẹ̀ tá ń gbà yìí nísìnyí bẹ́ẹ̀ lómi bá gbà tá yóò sì bàjẹ́. fọlọ́ mọ́ pàtí wa jẹ́ o. A'udhu billahi minash shaitanir rajim. o bẹ́ẹ̀ lọ sẹ́jú márùn sí mẹ́wàá. Ẹ̀yà kùnú. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا ولو كان البحر مدادا لكلمات ربي كلمات ربي لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
ẹ bá ń dá mi lóhùn. mubtilatu amalil insani. àyà tí a kà yí àwọn Al-Qur'ani tá a kà yí Ọlọ́run fi ń júwe pé àwọn tó ṣiṣẹ́ rẹ̀ àmọ́ ṣe rẹ̀ yóò dòfò mọ́ wọn lọ́wọ́ àní fún wọn lérè kẹtẹ. mubtilatu amalil insani. àwọn tí ń ba iṣẹ́ rẹ̀ jẹ́ kí n tata méjì àbí mẹ́ta tẹ́lẹ̀ mi ò wọ́n wá rò pé wàláì mo kí o jáwọ́ lọ bẹ́ẹ̀ sì ni gbogbo tí ń kí Ọlọ́run ò gbà. mubtilatu amalil insani. kí a sọ́ra ẹwà dúró ebi tá a fi ń para wa fọlọ́run. mubtilatu amalil insani. ẹ wo wàhálà tá à ń ṣe nú àwẹ̀ àti náwó tí ń bẹ́ẹ̀ àti jísàárì àti sínú kọ́nà kó dákun kó má ṣe lófo fún wa. mubtilatu amalil insani. àyè tí ń kálukú òní tá a fẹ́rẹ̀ káàkiri àwa stop asíríọ̀sì nú àwẹ̀ àtàṣírí jáde à ń sà ó lè já sófò náà bẹ́ẹ̀ Yorùbá. mubtilatu amalil insani. àwọn tí ba iṣẹ́ rẹ̀ jẹ́ mẹ́ni lọ́wọ́ bọ̀bọ̀. qala ta'ala. ọ̀rọ̀ àlejò ọlọ́run sọ báyìí fún wa. qul hal nunabbi'ukum bil akhsarina a'mala. wọ́n ní wọn nábì fún wọn nílò àwọn tí wọ́n ṣe iṣẹ́ wọn lọ́fọ̀. wọ́n bá iṣẹ́ wọn jẹ́ gbogbo sẹ́rẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ yẹn ti bàjẹ́ wọ́n sì mọ̀ pé iṣẹ́ yẹn ti bàjẹ́. bil akhsarina a'mala. àwọn tí wọ́n ṣòfò iṣẹ́ tí wọ́n ṣe. alladhina dalla sa'yuhum fil hayati dunya. wọ́n ti kú láyé tí gbogbo iṣẹ́ wọn ti domi ó ti dà sílẹ̀ ẹ̀lẹ́ àti dàlù wọ́n láyé ó ti wa hum yahsabuna annahum yuhsinuna sun'a. fi rò lọ́dọ̀ ọlọ́pẹ́ àwọn nírun àwọn láwẹ̀ àwọn ní láfílà àwọn ní sàárà àwọn ìṣiṣẹ́ rẹ̀ ẹ̀mí wọn balẹ̀ báwọn níṣẹ́ rẹ̀ gbogbo sẹ́rẹ̀ yẹn yìí ti bàjẹ́ wọn sì ti kú ò láyé. annahum yuhsinuna sun'a. ó sinú náà sùn ní ọlọ́run níṣẹ́ yẹn ti bàjẹ́ wọn kàn rẹ̀ ti báwọn ní dáadáa ni. ahadul hukama'i. ọlọ́run gbogbo iṣẹ́ rẹ̀ tá a ṣe lọ́wọ́ yìí ọlọ́mọdé alẹ́ wa láyà tó. annahum yuhsinuna sun'a. àfọwọ́jọ bọ́tà ní sọ pé. qala ya sani al-khayri. ó ní mo pè wọ́n tó ń ṣe rere wọ́n tó ń ṣe dáadáa gbogbo àwọn tá a jọ gbàwẹ̀ tá a ṣiṣẹ́ rẹ̀ tá a lọ tá a ń bọ̀ tá a yẹ lẹ́bílà. ya sani al-khayri. àbá ni mo pè yín. ìdíjárí wájítẹ́ni. ìsar wájítẹ́ni. ẹ̀jẹ̀ aṣọra wa lórí iṣẹ́ díẹ̀ tá a ṣe ká má bàjẹ́ o. ìdíjárí wájítẹ́ni. ká sì jìnnà sáwọn tí baṣẹ́ rẹ̀ jẹ́. kullama yubtilu amala al-khayri. etí ba gbogbo sẹ́ẹ̀rẹ̀ jẹ́ já jìnnà sí. ká sọ̀rọ̀ lórí ẹ̀. wa tala tadri shay'a. iṣẹ́ rẹ̀ tó bá wá bàjẹ́ tán ìwọ ìwádìí mọ̀ kó ti bàjẹ́. wọ́n máa rò pé oníṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yẹn ti bàjẹ́. ká sọ̀rọ̀ gbogbo àwọn mùsùlùmí wọ́n bọ̀. wa tazunnu annaka qad sallaita. èyí sì máa lérò. annaka qad sallaita. nígbà tí iṣẹ́ yẹn bá bàjẹ́ tán ọmọ wa lérò pé mo ti kírun mo lérò wájú ọlọ́run. annaka qad sallaita. ọmọ lérò pọ̀ lérò kírun dára. wa sumta. ọgbàwẹ̀ dáadáa síwájú ọlọ́run. wa hajjajta. ọtí lọ Mẹ́kà ọtí lọ umura. wa ahsanta ila an-nas. ọtí dáadáa sáwọn èèyàn. wa laysa laka minallahi shay'un. gbogbo ń ta àtàkálẹ̀ tó ṣe yìí kò sì sí lọ́dọ̀ ọlọ́run mọ́. kò lè fún eyín lásán ló kù lọ́dọ̀ rẹ̀ oríjìnà tí ń bẹnu ẹyin ọtí bàjẹ́. ọlọ́mọṣà sọ wa mẹ́ o. bọ́bọ̀ al-awwalu minha. ẹ̀yọ́ tí baṣẹ́ rẹ jẹ́ gbogbo èyí tẹ̀ bá tá ń kírun tá ń gbàwẹ̀ tá jẹ́ mùsùlùmí. àkọ́kọ́ nú ẹ̀. ashiriku billah. wọ́n ní kó túmọ̀ mélòmíì lọ́lọ́run kó túmọ̀ pàǹtà mi pọ̀ mọ́lọ̀. bá ti wà nù Ramadan yìí sì kó túmọ̀ lọ bọ orí. ashiriku billahi. kó túmọ̀ ta epo sí gẹ́lẹ́ kan. ashiriku billahi. kíni igba ifá rẹ tó ń sẹ́kọ̀ọ́ túmọ̀ fi nǹkan. ashiriku billahi. aṣọ bútọ̀ máa ń wọ̀ ọtún wọ̀ lóru nínú Ramadan. ashiriku billahi. ọ̀fẹ́ lówó ọ̀fẹ́ ní ju Tinubu lọ ọtún fọtí lò nǹkan nú àwẹ̀. ashiriku billahi. ọgbọ̀rú bẹ́ẹ̀ ìrìn ẹ̀bọ wẹ́wẹ́ ni tí jẹ́ kí Ọlọ́run pàṣẹ yẹ̀ jẹ́. qala an-nabiy sallallahu alayhi wa sallam. ó ṣe Ọlọ́run ànábì wa Muhammad. man ya'mal amala li. tó bá
dáadáa fẹ́mi ọlọ́run. àmàlà ń lé. irú ààrẹ fẹ́mi ọlọ́run. wàá ṣírọ́ kàfí. ó tún wá fẹ́ mọ díẹ̀ tì í. ó kírun tán ó ṣe kíní kan ló tún lẹ́yìn ìyá mi èyí tá a bá wí fọ́gbọ́ ẹjọ́ yọ ọjẹ́ kọ́nà ó là ẹ̀rọ ṣe dábàá ló tún wí ìwúkú wì lẹ́yìn ìgbà tó pè mí tán ó tún pe aburú mọ́ mi. tààrà kìtù wàá ṣírí kàwé. olóòtú ti ìyí tó fi pè mí tó dà yẹn àtẹ̀bọ tó tún pè mí tó tún fi pè mí máa da méjèèjì sí láyà. wàá náà ágínà ṣùrọ̀ká. ọlọ́run ni mo tóbi mo pọ̀ kọjá ká tó máa pè nǹkan mi mọ́ mi. Allahu akbar wa tá n bẹ ẹ̀yẹ́ ni Allahu akbar. Allahu akbar wa sani. ẹlẹ́kẹ̀jì inú tí ń jẹ́ yóò ṣòfò. àríyá. gbogbo ń tọ́ ṣe lọ́ọ́ ṣe kárí mi. alàlẹ́ xeyìrì. bí kárí mi bá ti pọ̀ níbi iṣẹ́ rẹ̀ ìbáṣẹ́ rẹ̀ jẹ́. àríyá alàlẹ́ xeyìrì. kí ni tá à ń ṣe tá à ń fún yẹn tí fàárí pọ̀ jù. àríyá alàlẹ́ xeyìrì. bí fàárí àṣeyàn kárí mi tó bá ti pọ̀ ju níbi iṣẹ́ rẹ̀ yóò báṣẹ́ rẹ̀ jẹ́ òní lè nǹkan kan wájú. qala ta'ala. àwa la sọ́dà fún àwọn yóò bá sọ́lá àwa ni kí ni mọ̀ gbogbo ọlátọ́ níbẹ̀ náà lọ ti bàjẹ́ o. àríyá alàlẹ́ xeyìrì. àbọ̀rọ̀ máa ṣe rìyáhù kárí mi lórí gbogbo sẹ́ẹ̀rẹ̀. qala ta'ala fil Qur'ani. ọlọ́run sọ fún àná Muhammadu wípé. alladhi yunfiqu malahu riya'a an-nasi. àwọn tí wọ́n náwó wọn tí wọ́n ná sẹ́ẹ̀rẹ̀ wọn abáwọn ẹgbẹ́ wa wọ́n á fi. riya'a wọ́n an-nasi. á fi gbéraga tì wọ́n fi fáàrí tì wọ́n fi kárí mi tì ń gbá. ìmọ̀ọ́mù sọ wọn àṣọ pé mo kó kíní fún yín yóò nílé ìtẹ́ máa wù nìyẹn ẹ̀ lè dákọ̀ wá mọ́sálásí. riya'a an-nasi. ọlọ́ọ̀lẹ́ni wọn bọ́ ti wí iṣẹ́ rẹ ti bàjẹ́. àwọn tí wọ́n ń ná tábà ní fọlọ́ wọ́n wà fi kárí mi wá fi tì. wala yu'minu billahi. àjẹpẹ́ tí wọ́n ṣe fọlọ́ wọ́n ṣe fúnra wọn ni wọ́n ṣe ń torí fàárí. wasalisu. ó di méjì wọ́n tó bá ń ṣe yẹnga tó ń ṣe kárí mi tó ń ṣàṣehàn tó ń ṣe lọ́wọ́ ti bàjẹ́ o. wasalisu. ẹlẹ́kẹ̀ẹ́ta ni òun ti ń baṣẹ́ rẹ jẹ́. níyàtú súyà lálẹ́ amẹ́lì. wọ́n fi àníyàn bú tẹ̀lé sẹ́ẹ̀rì kí ẹ̀mí rẹ dúdú tẹ̀lé sẹ́ẹ̀rì tó ṣe ọ ti ṣe dáadáa ọ tún wá fà níyàn bú tì. alájí ẹ wá aṣọ tí mo kọ́ fún yín lánàá ẹ̀ tí wọ̀ ni. níyàtú súyà lálẹ́ amẹ́lì. ẹ mú máìkì wá àfa ẹ a máa ra lẹ̀ fún abádẹ́ra lẹ̀ fún a máa dúró tì àníyàn kó dúró tì. níyàtú súyà lálẹ́ amẹ́lì. ọ̀nà ṣe ń kọ̀rọ̀ náà ká ṣiṣẹ́ rẹ káwọn fi ẹ̀mí ibú ká fi ti àmọ́ baṣẹ́ rẹ jẹ́. wàládùn. ó di mẹ́ta lẹ́ẹ̀kẹrin. alimánú alálìfọ́ ilé. alimánú alálìfọ́ ilé. ẹlẹ́ẹ̀kẹrin nù. alimánú alálìfọ́ ilé. kéèyàn máa ṣe yẹnga lórí tó bá ṣe fún yẹn. alimánú alálìfọ́ ilé. rọ́bọ̀. qala ta'ala fil Qur'ani. la tubtilu sadaqatikum bil manni. ọlọ́run ní gbogbo sàrà tẹ́ bá ṣe gbogbo dáadáa tẹ́ bá ṣe tẹ́ bá ti lè fi yẹnga tì pé àfàwa náà àwa la lè ṣe. àwa la lè ṣe ọlọ́run gbogbo ẹ̀. kò sẹ́lómi la bẹ́ẹ̀. tubtilu sadaqatikum bil manni. ẹ má fi àwa nìkan àwa la lè ṣe ẹ má fi gbàṣẹ rẹ yín jẹ o. al-khamisu. kájú mẹlẹ karùn ẹ. al-aza. kéèyàn ó sọ̀rọ̀ tán kó tún fi sítátì. al-aza. ẹlòmíràn bá sọ̀rọ̀ tán kó tún fògbò yàgbẹ́ tì. al-aza. ká máa ṣe ní ní sìká. ba'da amalil khairi. ẹ bá sọ̀rọ̀ tán ó tún fi sítátì. la ilaha illallah. gbogbo olú bí a máa bàṣẹ rẹ yẹ ọlọmọsá síjú àná wò wá. gbogbo tí bàṣẹ rẹ yẹ ọlọmọdé àárí o ọlọmọdé wa Muhammad ọlọmọsẹlẹ yìí láṣẹ mọ ọlọmọsẹlẹ yìí láṣẹ mọ ó yà fọ karama ẹ bá wọn sílẹ̀ ọlọmọsẹlẹ yìí láṣẹ mọ ọlọmọsẹlẹ yìí láṣẹ mọ ọlọmọsẹlẹ yìí láṣẹ mọ ọlọmọsẹlẹ yìí láṣẹ mọ.